Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. A kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ọ̀dọ̀ tòbí gbogbo ọmọ Yorùbá lórí ìgbésẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà gbé ìyẹn ní ti Sokoto nípa títí àdó olóró tó jù gbàm ní Sokoto. Ǹjẹ́ ẹ mọ̀ pé ó ti lọ kan Gumi lóró báyìí o? Kódà Gumi ti wá rẹ̀ ró débi pé ara bàbá ò balẹ̀ mọ́. Gumi ti fọhùn. Gumi ti jáde ó ti sọ̀rọ̀ o. Ó ní láyé ń tẹ́ gbà lẹ́ gbà, àwọn ò lè lajú sílẹ̀ kí ìjọba Nàìjíríà t'Amẹ́ríkà kó máa pa àwọn ọmọ àwọn. Wọ́n náà ò lè lajú sílẹ̀ o kí ìjọba Amẹ́ríkà kó máa pa àwọn ọmọ àwọn. Gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ ṣe mọ̀ pé December 25/26 ni a gbọ́ tí àdó olóró dún gbàm. December 25 la gbọ́ tí àdó olóró dún gbàm. Tí ẹ ò bá dẹ̀ gbàgbé, ṣẹ mọ̀ pé àwọn agbésùnmọ̀mí, àwọn ajínigbé, àwọn gbókòbòkò àti àwọn iṣẹ́ láabi wọ́n ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ti ka ìlú táwọn ti fẹ́ ṣiṣẹ́ láabi tiwọn, táwọn náà fẹ́ pa wọ́n lẹ́kún ọdún. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, àṣé báwọn ṣe ń yọ́só ni àjọ orílẹ̀-èdè Amẹ́ríkà náà yọ́ gbọ́. Ìyẹn náà tètè tara ṣàṣà. Trump tètè gbégbésẹ̀ lé wọn lórí tí ó di pé ó ju àdó olóró sí Southwest ní Sokoto. Bóyá lẹ wá mọ̀ pé that same day náà ni àdó olóró náà dún ní Ọ̀fà. Ẹ mọ̀ pé bó ṣe dún ní Sokoto ní Northwest náà ló dún ní Kwara State ní ìlú Ọ̀fà. Tó dẹ̀ jẹ́ wípé ó ta bónílé, ó ta bálejò, kódà ó ta bá jẹ́jẹ́ mi ni mo jókòó. Tẹ́ ẹ bá rí fídíò ibi tí àwọn ilé tí àdó olóró ìgbà tó affect, a fẹ́ lè sọ pé ó jẹ ilé yẹn run kán iyẹ̀pẹ̀. Ibi tí àdó olóró yẹn tí ó gbà affect gan ní Ọ̀fà lásán, ó jẹ ilé náà run kán iyẹ̀pẹ̀ débi pé ó sọ ẹlòmíràn náà di aláìdílé lórí. Ìyẹn ní t'Ọ̀fà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ó ṣẹlẹ̀ náà ní Sokoto ní Northwest. Yìí ló wá jẹ́ kí Gumi náà má lè mú mọ́ra mọ́, tí Gumi fi jáde tó fọhùn. Gumi fọhùn ó jáde. Ẹ wò, nǹkan méjì ni Gumi sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fún àwọn agbésùnmọ̀mí. Ìjọba Nàìjíríà àti ìjọba Amẹ́ríkà ṣe ló dàbí pé wọ́n pawọ́pọ̀ lórí ayé agbésùnmọ̀mí láti tètè wábì kan gbé wọn sí. Ó pawọ́pọ̀ ni. Now Gumi wá jáde ó sọ̀rọ̀. Ó ní ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà àti ìjọba Nàìjíríà, Islamic cleric Sheikh Ahmad Gumi has called on the federal government to immediately halt all military cooperation with the United States following reported U.S. air strikes. Gumi warned that America's involvement could worsen Nigeria's situation challenge and undermine national sovereignty. Tó túmọ̀ sí pé, ṣé mọ̀ pé gẹ́gẹ́ bí ìwádìí bẹ̀, Gumi láti máa sọ pé nǹkan tó bá ti pa ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà, àwọn ties tó pa orílẹ̀-èdè Amẹ́ríkà àti ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà pọ̀, pé kí ìjọba Nàìjíríà lọ dé pé wọn ò gbọdọ̀ ní ìbáṣepọ̀ kankan mọ́. Gumi ní wọn ò gbọdọ̀ ní ìbáṣepọ̀ kankan mọ́ pé torí tó bá ní ìbáṣepọ̀, ó ní ó léwu gidigidi fún orílẹ̀-èdè Nàìjíríà. Pàápàá jùlọ Gumi tún wá sọ̀rọ̀. Ó ní tíjọba Nàìjíríà tó bá gba ìjọba Amẹ́ríkà láàyè láti máa dá sí ọ̀rọ̀ agbésùnmọ̀mí ilẹ̀ Nàìjíríà, ó ní kànràn kó fi rọ̀ tí ètò ààbò fi dáa. Ó ní yóò tún máa
kún sí ni, yóò máa lékan sí ni. Fún ìdí èyí, Gumi rọ orílẹ̀-èdè Nàìjíríà pé kó má ṣe gbà fún Amẹ́ríkà kó dá sí i, kí wọ́n jẹ́ kó ní kálukú dọ́mùlẹ̀ ẹ̀ gbé. Gumi ò fẹ́ kó pa àwọn ọmọ òun mọ́, ó ti bínú sọ̀rọ̀. Ìṣọwọ́ pa àwọn ọmọ èèyàn Gumi, ojú Gumi ò fẹ́ gbà á. Ní báyìí ojú Gumi ò fẹ́ gbà á mọ́, níṣẹ́ ló yá aláhùn tó pariwo. Ṣùgbọ́n ẹ má jẹ́ n tàn yín, bí àwọn èèyàn ṣe ń ṣọdún kérésì ni ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà náà ṣe ọdún kérésì fún àwọn agbésùmọ̀mí, ìyẹn ní on the 25 December 2025. Mo mọ̀ pé ọjọ́ náà ọjọ́ má lè gbàgbé ló máa jẹ́ fún àwọn agbésùmọ̀mí. Ṣé ẹ mọ̀ pé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ la rí tí àwọn agbésùmọ̀mí ń bẹ ìjọba Nàìjíríà lẹ́yìn ìgbà tó ti dùgbà ò ni wọ́n ń bẹ ìjọba Nàìjíríà pé kí wọ́n jọ o. Ẹ wo, ẹ jẹ́ kí a ka àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn. Inú àwọn èèyàn ti dùn látàrí ìgbésẹ̀ tí ààrẹ Trump gbé lórí ètò ààbò tó mẹ́ẹ̀ ti Christian genocide lórí ti Nàìjíríà. Wọ́n wá rọ ààrẹ Trump pé má sinmi o, ọ̀dọ̀ Túnjí Bello òun ló kàn ní Sokoto. Wọ́n lọ́dọ̀ Túnjí Bello ní kí bàbá tún mórí lé o, nítorí Túnjí Bello gangan ló kàn. Now ẹ rí bó ṣe ń rí. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ arákùnrin Fẹ̀sọ̀jayé. Ó ní iṣẹ́ wá rí bó ṣe ń lọ báyìí o. Gbogbo ẹ̀yin alátẹnujẹ lójú kòkòrò tẹ́ ń gbowó lọ́wọ́ Saudi fi máa jàjà ẹ̀sìn. Ẹ rí i pé ìṣẹ́jú kan péré ni àdó olóró fi ba ayé ọ̀pọ̀lọpọ̀ agbésùmọ̀mí náà jẹ́. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní kó bá múra dáadáa o. Ṣùgbọ́n àwa náà dúpẹ́ lórílẹ̀-èdè Ọ̀fà nílé Ọ̀fà ìyẹn ní Kwara wípé kò pa àwọn ènìyàn lára, kódà kò mẹ́mí lọ. Ṣùgbọ́n ó fa jìnnìjìnnà, ó mẹ́mí títí àwọn agbésùmọ̀mí àwọn ọ̀tá wa, ó mẹ́mí wọn lọ. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ kan tó kù ká tó máa lọ. Bẹ́ẹ̀ ni Shittu sọ̀rọ̀, ó ní mo mọ ohun tó ń lọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lára tí ò fi lè mú Gumi kó ti mú so, nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló fi hàn pé olórí agbésùmọ̀mí, apàṣẹ fún àwọn agbésùmọ̀mí ni Gumi jẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Fún ìdí èyí, ó di ìgbà tí ìjọba bá tó mú Gumi tó fojú balẹ̀ ẹjọ́. Ìgbà náà ni ọmọ Nàìjíríà tó wá gbà pé ìjọba Nàìjíríà wọ́n ń ṣe iṣẹ́. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, wọ́n ní wọn ò ní gbà rárá. Tó ẹ̀yin ìyá mi bàbá mi, ẹ bá wa share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹjọ́ yà wọ̀nyẹn pé Yorùbá Nation is the only solution. La fi ń kí yín pé God bless Yorùbá Nation. Ó dàbọ̀.